Inú wa dùn láti gbà yín padà lórí ètò yín ètò wa EKU ọjọ́ ìsinmi lórí ìkànnì KAFTAN TV Yorùbá. Mo wí fún yín pé ńgbà bá padà dé pé àlejò wa pé wọ́n ti wà nílé agbára pẹ̀lú mi tí a sì máa pẹ̀kẹ́ lóhun tá àti mú wá láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn. Àwọn àlejò wa wọ́n ti wà nílé agbára torí wípé lónìí àwọn àlejò méjì ni wọ́n máa bá wa sọ̀rọ̀ lórí àkòrí tí a mú wá tí a ti ń sọ. Àlejò àkọ́kọ́ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn náà ni ajínrere Cephas Akinrodolu. Bàbá ẹ mà kú kalẹ̀. Atokun mo kí yín ẹ kú ilé. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ ṣeun àsìkò dòde mú ẹ kú ètò. Olúwa mọ̀ ní kúkú máa wá ṣètò ọ̀hún inú wa dùn pé a tún pè yín lónìí tẹ̀sí jẹ́ wa lórí ètò. Ẹ ṣeun. Ọ̀rọ̀ kan ni àti ń pẹ̀kẹ́ lò láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ajínrere. Mo sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti máa wò wípé ajínrere bẹ́ẹ̀ ni Akinyeye yìí tó sáà ń tẹnumọ́ tó ń mú ṣé ń ṣe pé bóyá ó ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú kan àbí nǹkan kan torí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú tí a pè ní ipa Krìstẹ́nì nínú ètò ìdìbò àti òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ẹni yóò jẹ́ apá kẹta rẹ̀ àti mú apá kìíní apá ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta náà tí ńgbà kẹta tá a máa sọ̀rọ̀ lórí rẹ̀ ó sì ṣeéṣe ká sì tún tẹ̀síwájú gan lọ́sẹ̀ tó ń bọ̀ lórí rẹ̀ torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní alágbẹ̀dẹ tí ó bá ń lórin lójú kan wọ́n ló ní tí ọ̀nà ló fẹ́ mú jáde. A rí wípé ọ̀rọ̀ yìí ó kan agboolé ìgbàgbọ́ ó sì dàbí ẹni pé ó ta kókó díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ní kì í tiẹ̀ fẹ́ mẹ́nu lọ́bẹ̀ tàbí wọ́n tiẹ̀ máa ń rí àwọn èèyàn tí wọ́n bá wà nínú àgbọ̀n pé olóṣèlú tàbí nǹkan kan tó ní ṣe pẹ̀lú òṣèlú ìmọ̀ fẹ́ dàbí pé nǹkan bí àwọn àwùjọ àwọn ẹlẹ́ṣẹ̀ ni àbí nǹkan táwọn ẹlẹ́ṣẹ̀ máa ń ṣe ni kò tiẹ̀ kan àwọn Krìstẹ́nì kò tiẹ̀ kan agboolé ìgbàgbọ́ èrèdí náà nìyí ta fi ń tan ìmọ́lẹ̀ sí láti bí ọjọ́ bíi mélòó kan ìgbà àkọ́kọ́ sì rèé tẹ́jú bá wa dá sí àkòrí ọ̀hún kó tó di wípé àlejò wa ẹlẹ́ẹ̀kẹta ti mú ọ̀rọ̀ ń bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn bọ̀ kó tó di wípé a tẹ̀síwájú toró níbi tí afẹnu ọ̀rọ̀ jóná sí ní ìjẹ́jọ́ tá a tẹ̀ wájú ń bẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ìkan nínú àwọn ẹ̀kọ́ àti ìríjú náà ká túbọ̀ lápá àtọ̀dọ̀ yín kí ni Krìstẹ́nì ìbáṣepọ̀ wo ló wà láàrin ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bẹ̀ ìbáṣepọ̀ wo ló wà láàrin ìgbàgbọ́ àti òṣèlú èdè méjèèjì òun mo fẹ́ kẹ́ bá tàn mọ́lẹ̀ sáàrin ǹjẹ́ ìbáṣepọ̀ tí ẹ̀ wà láàrin onígbàgbọ́ àti n tá à ń pè ní ètò òṣèlú. Ẹ ṣeun Atokun bàbá ń sọ nípa òṣèlú òṣèlú tá a mọ̀ tó ti wà lọ́dọ̀ àwọn baba ńlá wa ẹni ká ṣàpérò bá ti tò ìlú àwọn tó kù díẹ̀ káàtó tó da gẹ́gẹ́ bá ti tò ó bá ti fi oríkorí fi kùn lukùn fọ̀rọ̀ jẹ̀wọ̀ tó àwọn tó kù díẹ̀ káàtó bá ti ṣètò ìlú fún ìtẹ̀síwájú àti ìgbáyégbádùn gbogbo aráàlú definition òṣèlú tí a mọ̀ tí àwọn baba ńlá wa tó ti ń ṣe kó tó di pé àwọn òyìnbó tiẹ̀ dé rárá kó tó di pé àwọn òyìnbó amúnisìn dé ọ̀dọ̀ wa ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn baba wa ti níbọn ti ń ṣe àkóso ìlú alọ́ba aníbaálẹ̀ aláwọn àjòyè àtúnláwọn baálé láwọn ìlú àtàwọn àletò káàkiri tí wọ́n sì ń ṣe ètò ìlú tó ń tòrò tó ń gún tó sì ń tẹ̀síwájú kó tó di pé ọ̀làjú bẹ̀rẹ̀ sí ní wọlé nígbà tí ọ̀làjú bẹ̀rẹ̀ sí ní wọlé náà ọ̀làjú òṣèlú tiwa láti tò ìlú bí ogun ò ti ní kọlù lọ bí àtijẹ àti mú tí yóò fi di rọrùn tí yóò fi ní dogun dẹdẹdá pọn tí àwọn ẹlẹ́gìrì tàn fi ní kógun jàlú wa bí ìlú ò ṣe tò ní ń pè ní ètò ìṣèlú níbikíbi tá a bá ti rí ìṣèjọba láti rí ètò ìṣèlú náà ni wọ́n ń pè lóṣèlú ṣíṣe àkóso ìlú ṣíṣe ètò ìlú ńlòṣèlú. tá bá wá ń sọ nípa ìgbàgbọ́ gẹ́gẹ́ bí Krìstíẹ́nì láti jẹ́ kí ìlú dáa láti jẹ́ kí àwùjọ ẹni ó tòrò láti jẹ́ kí nǹkan ó tẹ̀síwájú láti jẹ́ kí n tó wọ́ tó da gẹ́gẹ́ kó gúnrégé ojúṣe Krìstíẹ́nì ni ara ìwà àti ìgbésí ayé Krìstíẹ́nì ni láti jẹ́ kí àwùjọ ó tòrò
kó wà ní ìfọ̀kànbalẹ̀. ara ojúṣe tí wọ́n fi ń pè wá ní kìrìsìtẹ́nì ni torí Jésù sọ wípé ó ní ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé ó ní ìlú tí a tẹ̀dó sórí òkè tí ò lè farasin ó ní kò sí ẹnikẹ́ni tí ó tan àtùpà tán tí ó wà gbé nǹkan bò mọ́lẹ̀ ṣùgbọ́n ó ní yóò gbé àtùpà sórí ibi tí ó ti fi ìmọ́lẹ̀ fún gbogbo ènìyàn bí ìgbàgbọ́ kìrìsìtẹ́nì bó ṣe rí nu ara àwọn fundamental belief n tá ń pè ní Christianity òun ni mo ṣe lálàyé yìí so àti kìrìsìtẹ́nì àti ṣíṣe ètò ìlú kó dáa ojúṣe kìrìsìtẹ́nì ni. èyí ò ní pé á jẹ́ wípé bí kìrìsìtẹ́nì bá jẹ́ òṣèlú á jẹ́ pé déédéé ṣì ni. bẹ́ẹ̀ ni bí a bá rí. àwọn kìrìsìtẹ́nì gẹ́gẹ́ ló gbọ́dọ̀ máa ṣètò ìlú kó dáa. ọ̀rọ̀ ìpa àárín wa ayé ojúṣe kìrìsìtẹ́nì ni. láti rí wípé wọ́n ṣe ìlú pé kí ìlú ó dáa. bí ìlú ò bá tòrò kìrìsìtẹ́nì ló gbọ́dọ̀ mú tòrò kìrìsìtẹ́nì ló gbọ́dọ̀ ṣètò rẹ̀ bí ó ti gúnrégé ẹni kan pè níṣèlú nù. ọ̀dà ẹ wá ṣe ajínrere àti gbàgbọ́yé àárín òun dáadáa ẹ ti bá a tàn mọ́lẹ̀ sí wípé ojúṣe kìrìsìtẹ́nì ni wípé kí wọ́n ṣe ìlú àmọ́ bí a bá wá wò yìí torí wípé àwọn bàbá màmá àwọn kìrìsìtẹ́nì kọ̀ọ̀kan tó dàbí ẹni wípé wọ́n ń káwọ́ gbéra àbí wọ́n ń sá sẹ́yìn àbí wọ́n tiẹ̀ fẹ́ gbọ́ ọ̀rọ̀ òṣèlú mo rí wípé ó dàbí ẹni wípé bóyá ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà bóyá òun ni ò bá wọn lára mu ni àbí kí lẹ rí sọ sáàárín pé ṣé ètò òṣèlú Nàìjíríà yìí náà ṣé ó sì jẹ́ àwùjọ bíi tí onígbàgbọ́ gan lè sọ wípé òun lè wọ̀ tàbí pé òun lè bá wọn lọ́wọ́ sí. ẹ ṣeun ṣe rí kókó méjì ni a gbọ́dọ̀ bójútó láàrin ibi tẹ́ ẹ mẹ́nu lé yìí. àkọ́kọ́ ni wípé òṣèlú tá à ń practice ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ó yàtọ̀ sí ní tán pè lóṣèlú gangan. ẹ ṣáà wò. òṣèlú political party òṣèlú party ní Nàìjíríà ń practice lọ́wọ́lọ́wọ́ yìí iná ló jẹ́ kí gbogbo nǹkan dìbàjẹ́ tí gbogbo nǹkan dàrú tí gbogbo nǹkan fi lójú tó ń sọ orílẹ̀-èdè Nàìjíríà lọ sí gẹ̀rẹ́gẹ̀rẹ́ ibi tí ó parun yìí. irú àwọn òṣèlú tí wọ́n ń practice ní Nàìjíríà nu. kìí ṣe èyí tí kìrìsìtẹ́nì kìí ṣe léyìí tó jẹ́ pé ó ń tún ìlú tò ṣùgbọ́n èyí tó jẹ́ pé yóò máa mú ẹgbẹ́ òṣèlú wọn political party wọn lágbára sí i láti dominate. kí wọ́n sáà wà ń pò agbára. wọ́n sáà wà ń pò agbára nípò ìṣàkóso kìí ṣe bí ìlú yóò ti tòrò. kìí ṣe pé fún ìgbáyé gbádùn àwọn ènìyàn. kìí ṣe fún ìgbáyé gbádùn aráàlú ṣùgbọ́n bí political party wọn bí ó ṣe lágbára. kí wọ́n sáà wà ń pò ìjọba síbẹ̀. irú tí wọ́n ń practice ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí náà. ìdí ni wípé kí n pè é bí misinformation àìní ìfitónilétí tó jẹ́ òkodoro ìfitónilétí ibẹ̀ láti gbà ṣera wa lọ́nà. bó bá jẹ́ pé àwọn kìrìsìtẹ́nì ti ní ìlanilọ́yẹ tán ti ní ìṣíjú tán ṣí wọn lójú ní tí òṣèlú gangan túmọ̀ sí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ á mọ̀ pé àwọn gangan wọ́n ti gbọ́dọ̀ rún pánú sẹ̀sí láti bẹ̀rẹ̀ kí nǹkan tó di dé ìkórìtà tó dé yìí. ṣùgbọ́n àìní information tó tó nípa ìlànà ìṣàkóso àti ìlànà ìṣèjọba ìlú ìṣàkóso ìlú fún àwọn kìrìsìtẹ́nì tí wọ́n rẹ́ ní inform wọn dáadáa. òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì sá sẹ́yìn. ó dàbẹ́ ni pé apá bíyè ṣe ibi táwa lè wọ̀. n tí gbogbo nǹkan fi wá dojúrú lónìí nù tó fi wá da gẹ́gẹ́ ibi àṣìṣe wa àkọ́kọ́ ni wípé a kùnà láti mọ̀ wípé ẹnikẹ́ni tó bá ń bẹ nípò ìṣèjọba pé gbogbo pọ́lísì tí wọ́n bá ti mọ̀ kalẹ̀ òun ni gbogbo èèyàn ó tẹ̀lé fún ìlú àbí orílẹ̀-èdè ni gbogbo èèyàn ó tẹ̀lé is either you like it or not. Bíbélì gan sọ pé ká máa bọ̀wọ̀ fún àwọn olórí ká máa bọ̀wọ̀ fún àwọn aláṣẹ torí àṣẹ tán bá pa lágbúdọ̀ tẹ̀lé pé ibi tó bá yẹ ká ti sanwó orí ká sanwó orí tó bá yẹ ká ti sanwó ẹrù ká sanwó ẹrù tó bá yẹ ká ti sanwó òde ká sanwó òde. ẹ wo bí ọdún bíi méjì sẹ́yìn tó fi di wípé
wọ́n sọ fún wa wípé kónílé òfin kónílé ó gbélé o tí ẹ gbọ́dọ̀ lọ ilé ìjọsìn ẹ gbọ́dọ̀ lọ sin Ọlọ́run mọ́ tó sì jẹ́ wípé gbogbo àwọn ìjọ kan tí wọ́n tàpá sófin ọ̀hún wọ́n kó wọn kílé òfin gbé wọn táwọn èèyàn wá sọ wípé bó o lẹ́sẹ̀ wá sọ fún wa wípé ká má lọ ilé ìjọsìn ṣèbí irú olórí tá a bá ní náà ni ó sọ ọ̀nà tá a gbà. misinformation nípa òṣèlú láti ìbẹ̀rẹ̀ ló ti ṣàkóbá kìrìsìtẹ́nì tọ́pọ̀lọpọ̀ fi sá sẹ́yìn wọn ò fẹ́ mọ̀ pé ẹnikẹ́ni tó bá ti ń bẹ nípò ṣàkóso irú ẹ̀dá tó wù kó jẹ́. òun náà ni ó máa darí àṣẹ tó bá pa á sí látẹ̀. nígbà tí bíbélì sọ pé ká máa sanwó orí fẹ́ni tó yẹ ká sanwó orí fún ká sanwó òde fẹ́ni tó yẹ ká sanwó òde fún ká sanwó ẹrù fẹ́ni tó yẹ ká sanwó ẹrù fún. bí ẹni tó bá wà lórí àlééfà tó bá jẹ́ èèyàn tó bá jẹ́ níbi ńkọ́ tó bá jẹ́ ọ̀kánjúwà ńkọ́ tó bá jẹ́ olójú kòkòrò ńkọ́ tó bá jẹ́ onímọ̀tara ẹni nìkan ńkọ́ tó bá jẹ́ wọ̀bìà ńkọ́ láti sanwó orí ara owó tán fi ń develop ìlú ni bẹ́ẹ̀ni láti sanwó òde àgbowó ẹrù ara owó tán fi ń develop ìlú ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n bí ẹni ìkà èèyàn ẹni bí tó bá ti wà níbẹ̀ ọ̀kánjúwà ló fi gbé ẹrù àjàgálẹ̀ àwọn èèyàn lórí tó wọn máa sára ń tiẹ̀ láàrú máa rù. bí àpẹẹrẹ nígbà tí àwọn agbowó òde tán wá bájú àánú onítẹ̀bọmi pé kí náà wọ́n lè ṣe tán fi lè wọ ìjọba ọ̀run ó ní ẹ má gbà kọjá iye tó bá ní kẹ́ ẹ má gbà kò sọ pé ká má gbowó orí mọ́ kò sọ pé ká fi ṣe àwọn lẹ̀ ẹ má gbà kọjá iye tí ìjọba bá ní kẹ́ ẹ gbà ẹ gbọ́dọ̀ gbà kọjá rẹ̀ lọ. ẹ má fàyè ní àwọn èèyàn lára. nígbà táwọn sójà wá tán wá béèrè lọ́wọ́ rẹ̀ pé kí láṣì tá fi wọ ìjọba ọ̀run ó ní ẹ jẹ́ kí sálárì yín ó tó yín ẹ má fi ipá gba ohunkóhun lọ́wọ́ ẹnikẹ́ni tó wá jẹ́ pé olórí búburú ló wá wà lórí àlééfà nǹkan tẹ̀wọ̀n pé yóò di ẹrù lórí aráàlú ni yóò di ẹrù lórí àwọn èèyàn ni owó orí tẹ̀lé kan gbà gẹ́gẹ́ bí £1 bí àpẹẹrẹ ó lè sọ £10 ni. bí ọmọ Solomoni kan. bára lórí isan wọ́n gbọ́dọ̀ mú wá tipátipá ni. eléyìí ò kàn. a ti kùnà àwọn information wọ̀nyí pé ẹni tó bá ti wà ní orí àlééfà òun náà ni ó máa ṣàkóso àti pé ó jẹ́ kìrìsìtẹ́nì o àti pé ó jẹ́ kìrìsìtẹ́nì o torí pé agbára ìlú ti fún ní agbára àkóso láti pàṣẹ tó bá wù. bóyá wọ́n yàn sípò ní nípa àdìbò bóyá wọ́n nominate ẹni kó wà ń bẹ ìlú ti gbàgbára lé lọ́wọ́ ibi tá a ti kùnà àwọn information tá a kùnà rèé tí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì fi sá sẹ́yìn láti ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ pọ̀wọ̀n ní kópa ní òṣèlú. ẹ̀sìn wájú rẹ̀ nínú àwọn ẹ̀dá tó wá ń wà lórí àlééfà tó wá ń practice politics ó làwọn nǹkan fi ń pè ní politics is a dirty game. Politics ò kì í ṣe dirty game. torí nínú ọ̀rọ̀ ọ̀hún ebi káṣèlú ni. tó bá jẹ́ pé lóòótọ́ politics tó bá jẹ́ pé òṣèlú náà ń pè ní politics is never a dirty game. kì í ṣe dirty game rárá. ṣùgbọ́n ó wá depend lérú àwọn èèyàn tó wà involved. bí àpẹẹrẹ irú ẹ̀dá tí èèyàn bá jẹ́ òun ni ìwà tí ó máa hùwà tí gbèsè tí ó máa gbé nínú iṣẹ́ tó bá ń ṣe. ṣé àwọn pé béèyàn bá jẹ́ ẹni ibi tó bá ń wakọ̀ èrò ìwà abínú máa hù bẹ́ẹ̀ béèyàn bá jẹ́ ọlọ́pàá bó bá jẹ́ ní ibi ìwà abínú máa hù bẹ́ẹ̀ béèyàn bá jẹ́ sójà tó bá jẹ́ ní ibi ìwà abínú máa hù bẹ́ẹ̀ béèyàn bá jẹ́ pásítọ̀ tó bá jẹ́ ní ibi ìwà abínú máa hù bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ pé ìránṣẹ́ Ọlọ́run kan wọ́n ní pásítọ̀ ó lọ digunjalè ó fi pápá ọmọ ọlọ́mọ láṣepọ̀ ẹ ti mọ̀ pé ẹni ibi ni ó lu àwọn èèyàn ó gbá wọn ní jìbìtì ẹ wọ́n mọ̀ pé mi pásítọ̀ ló sì pera rẹ̀. ibi tá a ti kùnà rèé o pé irú ẹ̀dá tó bá jẹ́ ni ó fi ọ́ hàn tó bá jẹ́ lecturer tó bá jẹ́ èèyàn gidi ìwà rere ló mọ̀ ọ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ kàyẹn ló mọ̀ tó bá sì jẹ́ ìkàyẹn ló mọ̀ kó tó lè paasi ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ politics ṣe rí irú ẹ̀dá tó bá jẹ́ òun ni ìgbésí ayé tó gbé nínú politics àwọn tó ń ṣe politics orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní political party irú ẹ̀dá tí wọ́n jẹ́ ẹ̀dá wọn ni wípé wọ́n jẹ́ ẹ̀dá burúkú láti máa build political party wọn ju àti build orílẹ̀-èdè Nàìjíríà lọ tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì tó jẹ́ ẹni ìwà bí Ọlọ́run tó bẹ̀rù Ọlọ́run ló pọ̀ nínú politics Nàìjíríà bí wọ́n ti build orílẹ̀-èdè Nàìjíríà ni ó jẹ́ wọ́n lógún ju political party wọn lọ. ẹ ṣeun ajínrere torí àkókò wa torí àlejò kejì tí wọ́n ń bọ̀ inú mi ìbá sì tún dùn tó bá jẹ́ wípé lọ́sẹ̀ tó ń bọ̀ tẹ́ ẹ bá tún wà lórí ètò ń bí. bọ́lọ́run bá ti fi agbára fún wa a wà sọ ìlànà àti ọ̀nà àgbà tí kìrìsìtẹ́nì yóò gbà fi wọ
inú ètò òṣèlú àti irú òṣèlú tó yẹ kí kìrìsìtẹ́nì ó ṣe ọ̀nà àgbà fi gbé irú ètò òṣèlú bẹ́ẹ̀ kalẹ̀ eléyìí ní apẹ̀kẹ́lù ní ọ̀sẹ̀ tó ń bọ̀ gẹ́gẹ́ bí àlejò wa olùṣọ́àgùntàn tí a jọ pẹ̀kẹ́lù lọ́sẹ̀ tó kọjá níbi tẹ́ sọ̀rọ̀ díhùn náà àwọn náà sọ àwọn kankan bẹ̀ pé information tẹ́ sọ yẹn pé kìí ṣe pé kákan máa wo wọ́n ti misinform ìjọ. ọ̀pọ̀lọpọ̀ ìjọ gan ni ò tiẹ̀ kọ́ àwọn ìjọ rẹ̀ náà tiẹ̀ mọ òfin Nàìjíríà gan wọn ò mọ òfin tó gbá wọn ró wọn ò mọ ẹ̀tọ́ wọn ò tiẹ̀ mọ bórílẹ̀-èdè Nàìjíríà gan ti wà gan. ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ò mọ ohun tó lọ Nàìjíríà. gbogbo oyún ni wọ́n bá wa sọ lóyún. ohun tó lọ níjọba wọn ò mọ. kọjá ti sùn kan jí kan lọ bí iṣẹ́ kan jẹun kan lọ bí pàdé àdúrà parí. ó tán. ohun tó lọ Nàìjíríà kò yé wọn ò mọ. so gbogbo wọ̀nyí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bí oore ọ̀fẹ́ Kristi pẹ̀lú oore ọ̀fẹ́ Kristi bí Kristi kò bá tí ì dé ní á lórí ọ̀fẹ́ láti pẹ̀kẹ́lù. inú wa dùn pé a pè é lórí ètò lónìí tí ẹ sì jẹ́ wa. Ọlọ́run ló fún wa ṣe Jésù ló máa ṣe wa. kí wá ṣe pé kó dọ̀sẹ̀ tó ń bọ̀ ká wá máa pè yín kó. Ọlọ́run tó fàyè orí ọ̀fẹ́ tòní lẹ̀ yóò tó fàyè orí ọ̀fẹ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ lẹ̀. ẹ ṣeun púpọ̀ ẹ bá mi dágbére fáwọn ọmọ Ọlọ́run káàkiri àgbáyé. gbogbo ẹ̀yin èèyàn lu akínyín níbi gbogbo tẹ́ ẹ̀ ṣe ń wọ̀n ètò ẹ̀kọ́ ọjọ́ ìsinmi yìí o ẹ wo a ti dá orílẹ̀-èdè Nàìjíríà ọwọ́ wa ni o bórílẹ̀-èdè Nàìjíríà ṣe díbàjẹ́ lónìí ọwọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti wá o bí Nàìjíríà yóò bá sì tún dá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò tún ṣe o. ẹ ṣeun púpọ̀ ajínrere Cephas Akinrodolu tí gbogbo èèyàn ń pè ní bàbá JP àwọn náà lẹ́tí ń wò lójú móhùnmáwòrán yín látẹ̀ka tí wọ́n bá wá ń tàn mọ́lẹ̀ sí tí a pè ní ipa kìrìsìtẹ́nì nínú ètò òṣèlú àti ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ipa olóyè kí kìrìsìtẹ́nì ò kó kí ni ìjọra kí ni a lè pè ní tí ó pa òṣèlú àti kìrìsìtẹ́nì papọ̀ ǹjẹ́ nǹkan kan tí ẹ̀ pa wọ́n pọ̀ bí gbogbo rẹ̀ láti ń tàn mọ́lẹ̀ sí látẹ̀ka pé kìrìsìtẹ́nì náà ló yẹ kó máa ṣe ìlú kìrìsìtẹ́nì gan ló yẹ kó wà ní ipò ìṣàkóso kìrìsìtẹ́nì ló yẹ kí ó mú gbogbo ohun tí ó ti wọ́ kó sọ di títọ́ gbogbo ìwọ̀nyí náà ni a ti sọ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n ti bá wa tàn mọ́lẹ̀ sí dáadáa ọ̀nà àgbà tí kìrìsìtẹ́nì fi ń gbé ètò òṣèlú kalẹ̀ láti sọ gbogbo ohun tó ti wọ́ di títọ́ títí dìgbà náà ẹ̀yẹn sáà kó ojú lọ́nà rẹ̀ ẹ jẹ́ ń dókè lọ́nà kí a lọ rí fẹsẹ̀ rájò ńgbà wọn padà dé àlejò wa kejì tí wọ́n bá wa tàn mọ́lẹ̀ sí síwájú àti síwájú sí wọ́n ti wà ní agbára pẹ̀lú mi ẹ mọ́ yìí kó ń bẹ̀ ìkànnì KAFTAN TV Yorùbá yín náà ni. èmi lọ́mọ eléèrè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé ẹ bá mi mú jó ẹ̀yin omi tẹ́ wọ́n wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. òkìtẹ́ fífò wà ní fọ́ o. lórí KAFTAN TV Yorùbá la wà ṣàfojúsùn àyè tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ̀ ó pọ̀ gan. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn àyè tó rẹwà. inú wa dùn láti gbà yín padà lórí ètò yín ètò wa ẹ̀kú ọjọ́ ìsinmi lórí ìkànnì KAFTAN TV Yorùbá àlejò àkọ́kọ́ Cephas Akinrodolu ajínrere ẹni ẹ ti kọ́kọ́ wò lójú móhùnmáwòrán tí wọ́n bá wa dá sí ètò àwọn bàbá tí wọ́n àtijọ́ wà lẹ́nu ẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn wọ́n ti tún wà ní agbára pẹ̀lú mi àwọn náà ni olùṣọ́àgùntàn Henry Akinsehinwa bàbá ẹ máa kú kalẹ̀. ẹ ṣé olóòtú ẹ kú ètò látàárọ̀. ẹ ṣeun púpọ̀ gẹ́gẹ́ bí ẹni tí à ń pẹ́ ẹ̀kẹ́lù ẹ̀tẹ́yìn náà ń gbọ́n lé agbára lẹ́ẹ̀kan láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sí ẹ̀yìn wa ẹni àti wà lórí àkórí yìí gẹ́gẹ́ bí mo sì ti pa á lówe lẹ́ẹ̀kan fún ajínrere pé wọ́n ní bí alágbẹ̀dẹ bá ń lorin lójú kan òní tó fẹ́ mú jáde mo tiẹ̀ ń wò pé ó ṣeé ṣe kàtí láwọn tí ó máa wò wípé àbí ajínrere Akinyeye tí bóyá ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan àbí àmọ́ wọn olóṣèlú kan ni wọ́n ní ká máa bá wọn fọn rere rẹ̀ yìí rárá kò rí bẹ́ẹ̀ a rí wípé n tó jẹ́ ẹ̀tọ́ wa n tó jẹ́ wípé ó jẹ́ ojúṣe tiwa tó wá dàbẹ́ ni wípé àti wá fílẹ̀ fún ẹlòmíì láti máa ṣe tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ pé ká tètè pe àjọ tó nírònú kí a sì mú tí ó wọ́ ká lè sọ di títọ́ kó tó di wípé ó bọ́ sórí fún wa ni a ṣe ń mú àkòrí ìwá tí a sì ń tan ìmọ́lẹ̀ sí i olùṣọ́àgùtàn níbi tí a parí ẹ̀ sí ní ìjẹ́jọ́ òní wípé tí ó bá di ọ̀sẹ̀ yìí a wà máa sọ̀rọ̀ lórí àwọn olùṣọ́àgùtàn tó jẹ́ wípé torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ wípé ọ̀rọ̀ òṣèlú kò kan àwọn kò kan kìrìsìtẹ́nì a rí pé lọ́pọ̀ ọgbà àwọn ni wọ́n máa ń gbàdúrà fún àwọn olóṣèlú bó tiẹ̀ jẹ́ wípé olóṣèlú yẹn ó lè má jọ máa jọ wọn nígbà míì gan tiẹ̀ lè má jẹ́ kìrìsìtẹ́nì rárá tí wọ́n sì máa gbàdúrà fún lórí òkè àwọn kan gan tiẹ̀ máa ń sọ tẹ́lẹ̀ pé lágbájá báyìí ni ó wọlé tàmàdò báyìí ni ó wọlé ṣùgbọ́n tó jẹ́ wípé àárí ẹ̀kọ́ ètò òṣèlú yẹn gan nínú ẹ̀kọ́ ìjọ tí wọ́n ń gbé kalẹ̀ ojú wo lẹ fi rí eléyìí olùṣàgùtàn. ẹ jọ̀ọ́ kí n tó sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú àyà ẹ jẹ́ ká ṣe Kọ́ríńtì kejì. ìwé Kọ́ríńtì kejì. Kọ́ríńtì kejì orí kejìlá.
Kọ́ríńtì kejì orí kejìlá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n 28. Kọ́ríńtì kejì. Kọ́ríńtì kínní. Kọ́ríńtì kínní orí kejìlá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. verse 28. 8. Ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ. Èkíní àwọn àpọ́stélì. Yes. Èkejì àwọn wòlíì. Ẹ̀kẹta àwọn olùkọ́ni. Lẹ́yìn náà iṣẹ́ ìyanu. Lẹ́yìn náà ẹ̀bùn ìmúláradá. Ìrànlọ́wọ́. Ẹ̀bùn àkóso. Ẹ̀bùn àkóso. Bí tí mo lọ gan nìyẹn. Ẹ̀bùn àkóso. Government. Government. Báṣẹ mi àti pé government. Yes. Ẹ̀bùn ìṣèjọba. Lédè Gẹ̀ẹ́sì wà bẹ́ẹ̀. Ẹ̀bùn ìṣèjọba. Ẹ̀bùn àkóso. Nǹkan tó ń sọnù níjọ Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Tó bá jẹ́ pé ó sọnù ni kò yẹ ká máa sọ nípa àwọn pásítọ̀ pé wọ́n sọ pé kírísítẹ́nì ò yẹ kó máa lọ́wọ́ sí ètò ìṣèlú. Nítorí pé Ọlọ́run fún àwọn kan lẹ́bùn yẹn nínú ìjọ Ọlọ́run. Ẹ̀bùn olùkọ́ni ti wà níjọ Ọlọ́run báyìí, ẹ̀bùn àpọ́stélì wà. Ẹ̀bùn gbogbo ẹ̀bùn ló wà nígbà tí ìṣàkóso yìí gangan wọ́n wá fi ọwọ́ bò mọ́lẹ̀. Òun lè yẹn ní ìṣọ́ wa ń lò báyìí láti fìyà láti rẹwà jẹ. Tó pé a ò ṣe àmúlò ẹ̀bùn ìṣàkóso, ẹ̀bùn ìṣèjọba tí Ọlọ́run fi sí ìjọ Ọlọ́run, gbogbo ẹ̀ ló pé síbẹ̀. Ṣùgbọ́n ó ṣe láàánú wípé eléyìí tó yẹ kí àwọn olùṣọ́-àgùntàn yìí ká máa kọ́ ọmọ ìjọ wọn ká wo ẹ̀bùn tó ní kálukú ní. Ìmí ìbáyìí ẹ̀bùn ìṣàkóso ló ní. Wọ́n lọ fi ṣe pásọ̀ lórí ìjọ. Ìdí nìyẹn tẹ́ fi ń rí àwọn kan tó yẹ pé tó máa misbehave. Pé wọn ò ní ẹ̀bùn yẹn. Ṣùgbọ́n pé àwọn ará bíi ti pẹ́ nínú ìjọ wọn ò ní wò pé ẹ̀mí má kí ẹ̀bùn olè ní ẹni ẹgbẹ́ kò mọ ẹ̀bùn ara ẹ̀. Wọ́n ṣàmọ́ wọ́n ṣe pásítọ̀ eléyìí wá pásítọ̀ ọ̀hún wá pásítọ̀ kò sí gbogbo ẹ̀bùn yẹn ló wà. Iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni pé kó discover àwọn ẹ̀bùn yẹn nínú ayé àwọn ọmọ ìjọ ẹ̀. Eléyìí tó bá jẹ́ pásítọ̀ mbẹ̀ tó jẹ́ pé ẹ̀bùn olùkọ́ni lónìí ká máa train it towards ìkọ́ni. Bó jẹ́ ìṣàkóso lónìí ká train it towards ìṣàkóso. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì lẹ́yìn báyìí ọpọlọ wọn pé wọ́n dẹ̀ lẹ́bùn yẹn ṣùgbọ́n inú ìjọ náà wà. Ìsọjí kùlà náà ṣe inú ìjọ. Ká máa lọ church ká máa ṣètò àdúrà ká máa gbàdúrà ṣáá ni. Wọn ò ní jáde níbi tí ẹ̀bùn wọn yẹn ti máa jẹyọ. Ìṣòro tá a ní ìjọ náà lẹ́nu nìyẹn. Òun ló fà á tí àwọn olùṣọ́-àgùntàn àti àwọn wòlíì tán fi ń misbehave lọ́wọ́ báyìí. Lẹ́yìn tí mo sọ bẹ́ẹ̀ wọ́n wá wo ìta fún ẹni tó máa ṣèlú láì mọ̀ wípé ìṣèlú yẹn ó wà nínú ìjọ Ọlọ́run. Ó wà nínú ètò Ọlọ́run gan. Gẹ́gẹ́ bí bàbá jèbi ṣe sọ lẹ́ẹ̀kan yẹn ojúṣe kìrìsìtẹ́nì ni pé ká rí i pé ìlú dáa. Bẹ́ẹ̀ni. Ká sì rí i pé ẹni tó tọ́ ló wà lórí àléfà. Bẹ́ẹ̀ni. Ojúṣe kìrìsìtẹ́nì nìyẹn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ lẹ́ni. Mo olùṣọ́-àgùntàn kan èmi àti ẹjọ́ wà nínú àjọ ń travel ẹnìkan dẹ̀ pé ó sọ fún mi pé ó sọ fún bàbá yìí pé opponent òun pé ó ti lọ court o pé wọ́n fẹ́ lọ court bẹ́yìn o kékeré kan bàbá yìí dẹ̀ ń ṣépè fún opponent yẹn lórí fóònù ó ní kò ní débẹ̀ ó ní ojú ọ̀nà ló máa kú dànù sí ó ní kí mọ́tò ẹ̀ forí sọ́gi ó ní orúkọ Jésù Ọlọ́run ìpè Jésù kì í ṣe irú ẹ̀. Ṣé nǹkan tí Christianity wá dà nìyẹn àwọn òṣèlú tó yẹ pé wọn ò mọ náà lẹ wá ń gbàdúrà fún lódì lẹ wá ń gbàdúrà òdì. Bẹ́ẹ̀ni fún àwọn míì àwọn bá wọn lórí òkè wọn ní kí wọn pàdé wọn lórí òkè wọn máa torí òṣèlú kan tó lówó lọ́wọ́ wọn ò ní jẹun fún ọjọ́ méje wọn á máa gbàdúrà fún kó bá lè wọlé so wọn ò ní wò pé ṣé ẹ ní ìṣe ọmọ Ọlọ́run ni. Tó bá dépò kí ni irú ìṣàkóso wo ló fẹ́ ṣe. ṣé ó fẹ́ ṣojú aráàlú ni àbí àpò aráàlú ló fẹ́ lọ ṣojú. Wọn kì í gbé yẹn yẹ̀ wò. Ṣùgbọ́n envelope tí wọ́n gbà lẹ́yìn ìgbà tí wọ́n bá gbàdúrà fún wọn. Ó yà mí lẹ́nu mo rí àwọn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láì tó oṣù mélòó sẹ́yìn lórí fọ́nrán mo ti rí táwọn ìránṣẹ́ Ọlọ́run kan tán ń gbàdúrà fún aṣojú ẹgbẹ́ òṣèlú kan gbogbo wọn dẹ̀ kúrò wọ́n fẹ́ wọ 10 wọ́n dẹ̀ ń kúrò àwọn jọ wọ́n dẹ̀ ń gbàdúrà pé ẹni tó bá ní kẹ́ ní ìmọ̀ débẹ̀ kí nìkan ló máa ṣe ìgbà ló máa ṣe. Ibo láti rápẹ́ Ọlọ́run ló ní ká gbàdúrà yẹn fún ẹnìyẹn. Àti pé níbo láti rápẹ́rẹ́ rẹ̀ nínú Bíbélì. Kò sínú Bíbélì. Ṣé a rí Pọ́ọ̀lù àti Pétérù àti Sílà tán jọ ń gbàdúrà fún ẹgbẹ́ òṣèlú kan ní Róòmù àbí ní Jerúsálẹ́mù. Wọ́n ti da gbogbo ẹ̀rú báyìí.
kò wá jẹ́ kámsọ́ kò wá jẹ́ kó yí àwọn ọmọ Ọlọ́run nítòótọ́ gan mọ́ kò yé wọn tó pé wọn ò kọ́ wọn àwọn tó ń dẹ̀ rí gẹ́gẹ́ bí adarí wọn nínú ìgbàgbọ́ wọn ò fi ọ̀nà yẹn hàn wọ́n so àwọn náà wọ́n ti wá pèntì òṣèlú pé kì í ṣe ibi tí kìrìsìtẹ́nì lè wọ̀ mọ́ wọ́ ṣùgbọ́n àwọn ń gbàdúrà fún àwọn tó fẹ́ lọ́bẹ̀ tí wọ́n kì í ṣọmọ Ọlọ́run wọ́n dẹ̀ ń gbàdúrà fún àwọn ẹni èṣù pé ká máa débẹ̀ àwọn ọmọ náà dẹ̀ wà ní ìjọ Ọlọ́run ẹ̀ fi wọ́n mọ̀nà. wọ́n á wà nínú ìpéjọpọ̀ àdúrà àbí nínú sáfíìsì nígbà míì báyìí ni ìránṣẹ́ Ọlọ́run ó bá dìde pé kí gbogbo èèyàn ń nawọ́ sókè àbí kí wọ́n nawọ́ sí àwòrán ẹnìkan pé ká máa gbàdúrà fún ló gbọ́dọ̀ dépò yẹn whereas nínú ìjọ yín àwọn gẹ́gẹ́ bí ìtẹ̀sọ́ lẹ́ẹ̀kan àwọn tó ní ẹ̀bùn àti ṣèlú àti ṣèṣàkóso wọ́n wà ń bẹ ẹ fi ẹ̀kọ́ yẹn kọ́ wọn gẹ́gẹ́ bí àwọn ọmọ àjọ yín pé káwọn náà kàn lè rí ẹ̀bùn yẹn lò nítọ́lọ́run rán wọn wáyé láti wá ṣe kán lè ṣe ẹ̀yin ó máa fi ẹ̀kọ́ yín bò mọ́lẹ̀ pé òṣèlú kì í ṣe ibi tọ́mọ Ọlọ́run lè lọ ṣùgbọ́n ẹ sì ń gbàdúrà fún àwọn tí wọ́n ń ṣe òṣèlú yẹn tó sì jẹ́ wípé pọ́lísì tó ń gbé kalẹ̀ kì í ṣe pọ́lísì tó yẹ fún àwọn ọmọ Ọlọ́run láti tẹ̀lé bàbá àwọn tí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ nǹkan tí wọ́n á fi ẹ̀kọ́ ìṣàkóso ẹ̀kọ́ bíbélì bí a ṣe kọ́ àwọn ọmọ wa tí wọ́n tó wá dé ipò àṣẹ tàbí tí wọ́n bá ṣèlú pé bó ṣe yẹ kán ṣe bó ṣe yẹ kán ṣe behave wọ́n fi àwọn ẹ̀kọ́ yẹn lẹ̀ wọ́n wá ń sọ àwọn àsọtẹ́lẹ̀ pé lágbájá báyìí ni la rí pé yóò wọlé ẹgbẹ́ òṣèlú kan báyìí ni ó wọlé ǹjẹ́ eléyìí náà bá bíbélì mu. òun náà ni Jésù sọ gbà wípé ìwọ kò lè sin Ọlọ́run àti mámọ́nì tìṣẹ́dà kò sin mámọ́nì àbí kò sin Ọlọ́run àwọn ìránṣẹ́ Ọlọ́run àgàtà àwọn tó pẹ́ wọn ní wòlíì mámọ́nì náà ń sìn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti mọ̀ pé prophecy yẹn two-way side ni bíi tẹ́tẹ́ ni tí wọ́n bá ti prophesy pé lágbèjà máa wọlé tó bá ṣe mistake tó bá lè wọlé mo ti jẹ́ lọ nìyẹn ẹni ẹ máa pè mí àti pé mo ṣe ń sọ prophecy pé ó máa wọlé yẹn inú ẹ̀gá máa dùn owó tó bá ọ̀gá á máa settle mi tí wọ́n pé kò sí oníṣòwò tó máa sọ pé ó máa wọlé tí wòlíì kan máa support tani lọ́gbàrá ìwọ ni mo rí pé ó máa wọlé inú ẹ̀ á dùn yóò wá lè gbowó fún ó tẹ̀ jẹ́ pé irọ́ lẹ́ni ẹgbẹ́lẹ́ lọ́wọ́ yóò wá gbowó fún pé pé ó tiẹ̀ sọ rere nípa tèmi ó fẹ́ dàbí mẹ̀káyà ń gbà yẹn ni tẹ́ bá sọ pé kò sọ ọkàn tó kò tẹ̀ ní kò tó dá nípa orí oníwá ní kò sọ ọkàn tó dá nípa wọ́n ní jísọ̀ màlá wo nígbà tó wá dé àwọn wòlíì tí ó kò sọ pé wo gbogbo ìkan náà lásọ ìwọ náà yà sọ ń tà sọ kó ṣáà ti yọ ni kó ti yọ ni olúwa ti bẹ̀bẹ̀ mi ẹ̀bẹ̀ ìka tó náà bá sọ ní ìmọ̀ ni màá sọ nítorí pé ojú ọmọ Ọlọ́run ni irú àwọn wòlíì ta ní àwọn wòlíì bíi Sédékáyà tó fọ́ Míkáyà létí nígbà tí Míkáyà sòótọ́ là ní báyìí lọ́wọ́lọ́wọ́ nǹkan tó máa ń gbà lọ́wọ́ olóṣèlú náà fi ń sọ àsọtẹ́lẹ̀ báyìí bá sọ pé lágbèdè ọmọ wọlé tí wọ́n dẹ̀ tó mọ̀ pé ẹ ní ìlówó àpò lówó gidi tẹ́ bá lè sọ̀rọ̀ pé ó máa wọlé báyìí ó ní iye mílíọ̀nù tó máa wọ àpò ẹ̀ nǹkan tó fà á tó yẹ pé ìrere àsìsọtẹ́lẹ̀ ló wà ní ìjọ Ọlọ́run lọ́wọ́ báyìí wọn ní gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan mo ní àwọn kan wà tó yẹ pé ẹ̀bùn ìṣàkóso náà ní ó yẹ kó wà nínú Sunday school wa ó yẹ ká fi sínú ẹ̀kọ́ Sunday school gbogbo ẹ̀bùn yẹn àwọn tó bá ń ṣe ìṣàkóso ká kọ́ wọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó fẹ́ ṣe ọmọ Ọlọ́run tó bá fẹ́ ṣàkóso báyìí àwọn qualities báyìí ló gbọ́dọ̀ ní o àwọn qualities tó yẹ kó ní tí àwọn ìṣáájú wa nínú Bíbélì ní Daniel ní Joseph ní wọ́n wà bẹ́ẹ̀ tán ni ó yẹ ká mọ ní session kọ̀ọ̀kan fún gift kọ̀ọ̀kan èyí tó yẹ pé ẹ̀bùn ìṣàkóso lẹ́ni ká ní kíláàsì kan bí ẹ ṣe ṣàkóso rẹ̀ onílànà tọ́lọ́run ká ní kíláàsì kan kán wá máa kọ́ wọn tẹ́ bá ti dépò ìṣàkóso bẹ́ẹ̀ ṣe máa ṣe lélẹ̀ nǹkan tó náà fẹ́ kẹ́ ṣe ní kí ṣe pé lọ́sọ́jú Ọlọ́run lẹ lọ́sọ́jú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò sí yẹn mọ́ lórí púpì lẹ́ni kán sọ̀rọ̀ méjì àsọtẹ́lẹ̀ ní kùlà. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ owó bá a ṣe lówó òjijì. bá a ṣe lówó Ọlọ́run sọ pé ṣe báyìí pé òun lọ USA òun lọ Canada ọmọ kan tó wá gbé ìrere tá a wá ń gbọ́ nìyẹn ń sìn wọn kọ́ wọn ọmọ náà kí ló fà á tí Daniel lè dúró lójú ikú torí tọ́lọ́ because Daniel wà lára ìṣèjọba Nebukadnezari kò dẹ̀ báwò sí temptation kò dẹ̀ báwò fún Nebukadnezari kò báwò fún àwọn ẹ̀ṣẹ̀ kò ìdàkúdà wọ́n tún fẹ́ jù sínú òkè ní kò bẹ̀rù ó náà tó sì máa yọ òun létà irú àwọn èèyàn bẹ́ẹ̀ nínú ìjọ Ọlọ́run mọ́
nínú generation wọn pé tá a rírú èèyàn bẹ́ẹ̀ mọ́ tó jẹ́ pé àwọn tó jìjẹkújẹ ló wá kù àwọn tó ń wá owó by all means wọ́n sọ ìrè di ọ̀nà owó ìkówójọ wọ́n sọ di fundraising. ṣé wọn ò rí ìrè gẹ́gẹ́ bí ọ̀nà láti mú èèyàn gbé ìgbé ayé ìwà mímọ́ mọ́. wọ́n ti rí gẹ́gẹ́ bí business tàwọn. bẹ́ẹ̀ gbọ́dọ̀ ó lò nípè bẹ́ẹ̀ gbọ́ tọ̀hún ó lò nípè ìpè òun náà ní ìpè pé kankan dájọ́ lẹ̀ ká máa ríran ká lè fi kówó jọ. ká máa ṣètùtù ká pe wúrẹ́ pẹ̀rẹ̀ ká nǹkan tó máa bá jẹ ká ṣáájú máa ajé nìyẹn nǹkan tó dẹ̀ bẹ́ẹ̀ tó ìṣèjọba ajé lè ní nìyẹn àwọn tó wà nípò aṣáájú nínú ìgbàgbọ́ tó yẹ ká sọ tọrọ wọn ò lè sọ nítorí owó tó ń wọlé fún wọn pé tán bá sòótọ́ owó yìí ò ní wọlé bó ṣe yẹ òun ló jẹ́ kí ètò ìṣèjọba tó fi rí bí eléyìí. tí ètò òṣèlú nàìjíríà wá dojú tó wá dàbí tí kìrìsìtẹ́nì wá ń sá sẹ́yìn pé òun ò nílé ìlú ọbẹ̀. wọ́n tún dẹ́rù bà kìrìsìtẹ́nì sí kìrìsìtẹ́nì ò lè débẹ̀ tó bá débẹ̀ ṣe ẹnu náà wàá dàbí wọn ṣùgbọ́n àwa ọlọ́run dá wa gẹ́gẹ́ bí ọlọ́run ṣe dá wa nínú. wọ́n ti wá jẹ́ kí akọni ó dojo. bẹ́ẹ̀ ni sà nínú 2 Corinthians chapter 5 yẹn verse 17 onítẹ̀ẹ́nikẹ́ni bá wà nínú Kristi ó ti di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá kíyèsí ohun gbogbo ti di ọ̀tun ó di ọ̀tun. you become a new person. ẹni tẹ ẹ̀dá tàwa ní báyìí contagious ẹ̀dá ni wá. àwa gan la máa kó tí wàá ràn yàn. àwa la máa ràn yàn kì í ṣe òun máa ràn wá. ṣùgbọ́n òdì ni eléyìí táwa ṣe lẹ́yìn báyìí. àwọn ló wá ràn wọ́n báyìí tó pé a ní ìbẹ̀rù wípé tá a bá lọ bẹ̀ kí wọ́n máa ràn wá kìdá iṣẹ́ ẹ̀dá wa nìyẹn. èṣù fẹ́ ká gbà wípé lágbára láti ran èèyàn láti fa èèyàn wọ ìjọba ọ̀run pé àwọn ló máa fà wọ́n so ìsàkísẹ́ni wá ń sá fún òkùnkùn òkùnkùn ló sì yẹ kó máa sá fún ìmọ́lẹ̀ ó yẹ kí ìmọ́lẹ̀ máa bọ̀ báyìí kí òkùnkùn máa sá sẹ́yìn ni. bẹ́ẹ̀ni. fún mi pé ní orílẹ̀-èdè nàìjíríà báyìí òkùnkùn tí ìmọ́lẹ̀ tí wọ́n sá fún òkùnkùn ni tí yóò sì yẹ kó rí bẹ́ẹ̀. jésù ti dé láti gbà ṣàkóso torí náà olùṣàgùtàn torí àkókò wa ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ wọ́n ní ọ̀fà ọ̀nà fún òun náà ni ò jẹ́ inú mi sì ń dùn bí a ṣe ń sọ̀rọ̀ ṣe ló dàbí ẹni pé ká tẹ̀ wájú ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run gẹ́gẹ́ mo ti sọ fún bàbá JP náà lẹ́ẹ̀kan náà ni mo tún sọ fẹ́yìn náà pé lọ́sẹ̀ tó ń bọ̀ bí jésù kò bá tí ì dé á tẹ̀ wájú lórí àkòrí ọ̀hún á lè sọ ọ̀nà àgbà mo ti sọ lẹ́ẹ̀kan pé ọ̀nà àgbà tí kìrìsìtẹ́nì yóò fi wọnú ètò òṣèlú ti ọlọ́run yẹn gan-an ní sàn-sàn tí a fi mú orílẹ̀-èdè nàìjíríà padà bọ̀ sípò mo ti sọ lẹ́ẹ̀kan pé jésù ti dé láti gbàjọba báyìí torí pé àwa ni ìmọ́lẹ̀ ayé a sì fẹ́ gbà ṣàkóso yẹn a fẹ́ kí ìmọ́lẹ̀ ó mọ́lẹ̀ èyí tí òkùnkùn ṣe yìí ó tó gẹ́ kí ìmọ́lẹ̀ gbà ṣàkóso òun náà ni a sọ̀rọ̀ nípa ọ̀nà àgbà ṣe léyìn àti pàápàá jùlọ àwọn ọ̀dọ́ a rí wípé orí ẹ̀rọ ayélujára ni wọ́n ti máa ń lè halẹ̀ gbogbo nǹkan báyìí làwọn ṣe tó bá dọjọ́ dìbò gbogbo ọ̀nà máa ń torí wọ́n á forí pamọ́ sínú ilé wọn jáde ìwọ̀nyí náà là á ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹni tẹ́ lórí ọ̀fẹ́ láti máa wò lójú móhùnmáwòrán yín àwọn náà ni olùṣọ́àgùtàn Henry Akinsehinwa bàbá ẹ bá ń dágbére fáwọn gbogbo èèyàn tó wà nílé. ẹ̀yin ènìyàn ẹ̀yin ará ilé àtẹ̀yìn onígbàgbọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run gbogbo mo kí yín o a kú bí ètò Nàìjíríà ṣe rè agbára tọ́lọ́run fi fún wa lórúkọ Jésù ẹ̀mí láti lò ó bó ṣe yẹ Olúwa fi fún wa. àmín ẹ ṣeun púpọ̀ olùṣọ́àgùtàn ẹ jẹ́ kí adókè lọ́hùn náà ẹ̀ ń gbà bá padà dé ìrere náà ni ó máa gorí afẹ́fẹ́ ẹ má yí kú ń bẹ̀ ìkànnì KAFTAN TV Yorùbá yín ni ètò yín ètò ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ó ń tẹ̀sọ́wọ́ iwájú. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.